Oya, ku buga capacity. Mutane na. Ku buga capacity mutane na. Ina maku addu'a ba za ta tashi ba insha Allah. Ku tada ita tsura uban nan kai. Hege no kiliya. Wallahi America kin shi uban ki dan bura. America kin shi kutuman bura uwaki wallahi. Mu dan Najeriya wallahi mu fi karfin ki sai dai ta Allah ba wai taki ba shegiya jan bura uba. Dena tara wallahi kin ji kunya no kiliya ba za ta aiki a Najeriya ba wallahi. In dai wannan ne Allah ya kawo mu sabon shekara wallahi ku kiyaye mu dan America wallahi dena tara ku kiyaye dan Najeriya sun fi karfi ku. Allah wallahi ka muna jiki Allah ya dogara da ilahi. Mu mun dogara da Allah. Ni ilahi burashin aniya ku ta koma maku insha Allah. Àkú ọdún àná èmi wàá ṣọ̀pọ̀ ẹ̀ ọdún ṣì ń lọ Ọlọ́run á máa dáàbò ẹ̀ bọ̀ wá. Ẹ wo fọ́nrán tẹ̀ ń wò tó ń jà ràn lójú ìwòran yìí. Àwọn Fúlàní lẹ̀ ń wò yẹn. Àwọn Fúlàní bọ́ǹbù tí àwọn Amẹ́ríkà yìn sí ara tí wọ́n yìn sí àwọn agbègbè kan ní north òun ni wọ́n fi ń ṣeré lọ́wọ́ bọ́mọ ijó yẹn. Wọ́n fi àwọn Amẹ́ríkà wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n fi ìjọba Nàìjíríà wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Wọ́n ní ààyè gba ègúnnu, ààyè gba tápà, ó ń kọ́lé ègúnnu. Àbẹ́ẹ̀ ríran o, ẹ wo nǹkan tí ìlú dà. Ìjọba Amẹ́ríkà why? Donald Trump why? Why tí ẹ̀ ń ṣe irú mistake bẹ́lẹ̀? Àṣìṣe lélẹ́yìí. Ṣé ó yẹ ká ṣì máa rírú àwọn èèyàn bẹ́lẹ̀ kó máa fi ń ṣe yẹ̀yẹ́? Òun làwa ṣe ń gbé fọ́nrán yìí o kẹ́rí nǹkan tó ń fi yín ṣe. Kẹ́rí nǹkan tó ń fi yín ṣe ní àwọn agbésùmọ̀mí. The same bomb tí wọ́n rí ní Kwara State ní ọjọ́ kìíní àná. Òun náà ni the same thing yẹn òun náà lélẹ̀. The same thing. Náà àwọn ọlọ́pàá ní Sokoto wọ́n ní wọ́n ń bẹ àwọn ará ìlú pé nǹkan tí wọ́n wá kó àmì àwọn sójà wọ́n ní nǹkan tó wá kó ní sáìtì wọn kọjọ kan dá padà. Wọ́n ní kọjọ kan dá nǹkan tó wá kó ní sáìtì wọn padà. Ẹ wo ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀. Àkọlù tí wọ́n ṣe sí PLATUE lánàá àná ilẹ̀ yìí fọ́nrán ẹ̀ ni mo gbé wá hàn wọ́n. Ẹ wá gbọ́n wọn táwọn ará ìlú ń wí o lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní PLATUE. Wọ́n ti ṣe àkọlù tuntun. Only murdered 9 of our people. I stand to condemn this and to call with a loud voice that enough of these atrocious activities and massacre by Fulani terrorist elements that came overnight when people were preparing to celebrate the New Year 2026. And lo and behold, hundreds and thousands of people have gathered here to mourn our loved ones that did not commit any crime. Honestly, thank God that the security have come. And Masin Lolo, the police have always been our friends. And so, kada mu protesting against them, but rather, sirs, we are appealing as a matter of urgency to have a deployment of security in this place. We will not have our people displaced again in this era. And in Edibigwa, we have looked at this thing that happened to us, and we have come up with a resolution that we will not bury our people quietly. We are aware that American government is in Nigeria and is helping in eliminating terrorist elements. And we know as a matter of fact that they are leaving Sokoto, they are leaving Zamfara, they are leaving other places, coming into Plateau. And that is why we discovered that over 40 of them came into this community and perpetrated this heinous act. And we want the world to know we want the American government
to hasten up with a military operation on the plateau, coming to places like Mahanga, Fas, Bange Fulani, Josho, and so many other places, including here in Basa local government, where they have built terrorist enclaves, and nobody is saying anything about it. So we cannot bury our people silently. We cannot bury them quietly. We will move these corpses to the mortuary, Zayi embalmment, Zayi certification, and everything, and then we will bury them on it. So that is our position. And thank God the local government chairman has agreed with that arrangement. The traditional councils have agreed with that arrangement. But while we are making that preparation, we want to have military presence, security presence in this place. And since the police force, Nigerian police force, have demonstrated concern and passion over what is happening to us, sir, we are appealing. Let there be before the evening. We'll appreciate to have the deployment of mobile police in this place, so that they will guarantee the safety of the people that will remain here. And then, of course, it will also stand as a pre-security arrangement pending when burial will be conducted. We'll have our people buried and the world will know. We cannot bury them in silence. And I'm using this opportunity to call on the government of Plateau State to hasten up and extend the training of Operation Safe, Operation Rainbow personnel in this community. Because imagine if everybody in this community was trained and kitted with a licensed weapon, they would have dealt with this terrorist element decisively. But we only learned that one or two of them that were able to repel the attackers. And some of them went with gunshots. Some of them went with bullet shots. Whether they were gunned by themselves or by the local security that were on ground. So we are calling that there should be, as matter of urgency, the training of our young people in this general area, so that they can be able to stand and resist the attackers pending when federal security agents intervention will come in. I think that is our own address this morning, pending when a burial arrangement, mass burial of those people murdered. Bí a ṣe ń pàkan nìkan rúwé, ṣé rí tí wọ́n bá fẹ́ eliminate àwọn people yìí, tí wọ́n bá fẹ́ kí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kó tán, gbogbo nǹkan tó ń jà rọ̀rùn yìí tí wọ́n bá fẹ́ kó tán yányán, àwọn tó jẹ́ olórí wọn, àwọn tó ń sponsor wọn gangan, àwọn náà gbọ́dọ̀ kọ́kọ́ lọ fetch out. Orí wọn ló yẹ kán ti bẹ̀rẹ̀. Kí ló dàbí ni pé èèyàn bá ń aga ẹyan tó bá mọ oko aga, téèyàn bá ń já aga tí ò wù tí gbòǹgbò, bẹ́ẹ̀ bá tu aga léni tẹ́ ẹ já mọ́lẹ̀, tó bá ti ọjọ́ kejì tẹ́ rí bẹ́ẹ̀, aga ti yọrí síta o. Ẹni tó bá mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀, àwọn ló lè yé. Torí àwa náà a ṣe àgbẹ̀ níwọ̀nba ká tó kúrò nílùú yẹn. Bẹ́ẹ̀ ni. Ẹni tó bá mọ̀ nípa àgbẹ̀, òun ló lè yé. Tẹ́ ẹ bá wú aga tí gbòǹgbò, bó bá já mọ́lẹ̀ bẹ́lẹ̀, ìjọ́ kejì lọ ṣe, ó ti bó ṣe ń roko ẹ lọ, aga máa hù tẹ̀lé ẹ lẹ́yìn. A máa hù tẹ̀lé ẹ. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Tí ẹ bá bẹ̀rẹ̀ ní orí àwọn tó ń ṣe agbódegbà bíi Gúnmí, àwọn Màlàmí, àwọn bíi Màtàwálì, nǹkan kan, gbogbo àwọn yẹn. Tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lórí wọn, ẹ mọye thousand of agbésùmọ̀mí tó wà ní Nàìjíríà ni. Wọ́n ní different group, I think they had 20-something group. Each group, they has nothing less than 200 guys. To one each group. Àwọn group mi wà tó ní bí 1,000 group. Tó ń jẹ́ bí 1,000 something. Àwọn mi jẹ́ bí 800, àwọn mi jẹ́ bí 500. Ẹ jẹ́ ká wá kà bẹ́ẹ̀ yẹn from 1 to 20 something. Kẹ́ wá mọ iye tí wọ́n jẹ́. Bóyá ẹyọ kan ni wọ́n sì deal pẹ̀lú nínú wọn. Àwọn tó kù wọ́n fọ́ kiri. Ọ̀pọ̀lọpọ̀ wọn South West dẹ̀ náà wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí South West náà ti wà ń sìn. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́? Wọ́n mú àwọn Àmọ̀tẹ́kùn, wọ́n mú àwọn 39. Ìjọ́ kejì wọ́n lọ bọ́ǹbù, wọ́n lọ kọlu headquarter àwọn ọlọ́pàá. Wọ́n ṣe bẹ̀ yànnàyànnà. Anyway, no casualty. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ wo bó ṣe jẹ́ nìyẹn o. Àti bẹ̀rẹ̀ ní ọdún tuntun. Èní ní ọjọ́ kejì ń sìn.
wàhálà ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà. Wọn ò rí nǹkan ṣe sí o. Wọn ò rí nǹkan ṣe sí o. Nǹkan tí bàbá Tinubu dé wá bá nìyẹn. Wọ́n dé wá bá ni lóòótọ́. Àwọn náà dẹ̀ ń gbìyànjú tí wọn. Ṣùgbọ́n bàbá Tinubu, díẹ̀ ọmọkùnrin yóò tó o. Díẹ̀ ọmọkùnrin yóò tó o. Ẹ jáwé sóbì. Bẹ́ẹ̀ ni. Ẹ jáwé sóbì. Díẹ̀ ọmọkùnrin yóò tó. Ẹ jáwé sóbì. Wọ́n gbọ́dọ̀ yanjú àwọn pípù yìí. Wọ́n gbọ́dọ̀ yanjú wọn yányán. A ò gbọ́dọ̀ gbúrò wọn mọ́. A ò gbọ́dọ̀ gbúrò àwọn agbésùmọ̀mí yìí mọ́sẹ̀. Enough is enough. Enough is enough. 2026 ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàjẹ̀sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló dé? Kí ló dé? Kẹ́ ṣí ìròyìn. Kẹ́ wo ní ìròyìn nísìn. Oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí. Ṣé rí wọn? Over 50 bandits attack 3 community. Kill 8 in Kebbi. Ẹ gbọ́ mi. Over 50 bandits attack 3 community. Kí wọ́n pa 8 in Kebbi. Olú yẹn tẹ́ wò nínú ìròyìn. Ẹ ti máa wò mí o. Ìròyìn nìyẹn o. Trump rescue mi ò ní Trump o. Trump rescue 5 adopted victims in Kogi forest. In Kogi forest. Ara wọn ìròyìn tó wà. Mi ò fẹ́ ka full details. Ẹ ti máa wò mí o. Police arrest 17 suspected recovery weapon drug in Jigawa. Ṣé ṣáàrin not ní náà ni. In fact, military bandits engage in heavy gunfight in Kano community. Another headline. Ṣé ẹ rí wọn? Another headline. Ẹ lè ṣí ìròyìn. Ẹ ti máa wà another headline mi o. That's another headline. 3 arrested for killing NRC officer in Kano. Wọ́n pa 3 arrested for killing NCDC officer in Kano. That is another headline. Tí n bá ní kí n máa ṣí wọn lẹ́yọ kọ̀ọ̀kan, issue deadline, kí n máa ka full details. Ó máa gbà mí lákòókò. Ìròyìn bí everyday kò wọ́n nu kọ̀ǹpútà kó ní kó lọ ka ròyìn. The first thing tí ó wà rí ìròyìn ìbànújẹ́ ni. Ọdún tuntun ti bẹ̀rẹ̀. Ẹ wo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí, àdúrà mi sí yín ní gbogbo ìgbà. Torí kò sí nǹkan tó lè jí èmi gbé níbi tí mo wà o. Ṣùgbọ́n mo ní ìyá, mo ní bàbá, mo ní ẹ̀gbọ́n, mo ní àbúrò tó wà nínú Nàìjíríà. Àdúrà mi sí yín àti etí tó ń gbọ́ mi àti ojú tó wò mí. Ẹ ní kàgbákò, ẹ ní ṣìrìn pẹ̀lú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀lì ìbólẹ̀. Kò sí ààbò. No, everybody kàn rìn bí òkú ni. Wọ́n rìn kiri bí òkú. How long are we going to continue like this? Àti ti dé o. Ọdún tuntun ti bẹ̀rẹ̀ o. Pẹ̀lú ẹjọ́. Ẹ wo ààbò Ọlọ́run kò ti kúrò lórí gbogbo yín. Èmi ọmọ yín náà ni Akalamago TV show. Please ẹ bá wa máa pín ètò wa. Mo dúpẹ́ ní ẹnu àná jẹ́ta sí ni. Àwọn èèyàn gbìyànjú lórí ìkànnì. Wọ́n bá mi subscribe. Mi ò lè pa orí Ọlọ́run mọ́ra. Mo gbọ́dọ̀ sọ síta. Wọ́n gbìyànjú. Ẹ ṣeun gan. Mo dúpẹ́ o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní dí ohun tí ẹ̀ ná owó lé lórí o. Àbúrò ò ní ṣe yín o. Lágbára Ọlọ́run. Ẹ ní kàgbákò. Ẹ ní ṣìrìn. Ó jáde wọn ò rí mọ́, kò ní ṣẹlẹ̀ sí yín àtẹ̀bí yín. Torí Nàìjíríà lèyàn á ti jáde tó sí ìrètí pé bí a padà wọlé. Àdúrà mi sí gbogbo yín nìyẹn. Thank you. Happy New Year once again. Ọ̀pọ̀ ọdún la ó ṣe láyé. Lágbára àṣẹ Elédùmarè. God bless you. Thank you.